Welcome to Zisodel TV. Kindly subscribe, share, and like for latest updates and news. Welcome to Zisodel TV, where you can get the latest news as it breaks. Breaking news, yes, and events happenings totally all around the world. So all you need to do is just press the subscribe button to get notification each time we post. So okay? We love you. Ibi tí gómìnà bá wà tàbí president bá wà kò sí ọba náà ó láti dìde fún gómìnà tàbí fún president ẹ dìde. Ẹ jókòó. Ẹ jọ̀ọ́ nílẹ̀ káàárọ̀ oòjíire nǹkan méjì là ń bọ̀wọ̀ fún among others age ọjọ́ orí àti ipò. Gómìnà ní ipò tójú tí ẹ ní ọba lọ nígbà tó bá ṣe gómìnà tó bá ṣe gómìnà mọ́ even gbà tí mo ṣe president mo ń dọ̀bálẹ̀ fọba ṣùgbọ́n tí n bá wọ yàrá ọba ó dọ̀bálẹ̀ fún mi. So ẹ jẹ́ kí a gbé àṣà wa ká gbé lárugẹ.